هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى؟ Ọba tí ó kẹ́ wa, ọba tó ṣẹ́ wa kù ní Mùsùlùmí. Ọlọ́run ò fẹ́ nǹkan kan lórí gbogbo ìkẹ́ tó kẹ́ wa bí bá ṣe ọpẹ́. Ọlọ́run kó wọlé yìí náà kó pọ́pẹ́ nìkọ̀ọ̀kan wa. Ibi tí a gbé kù sí, Ọlọ́run kó yá fi ẹnìkọ̀ọ̀kan wa. A jẹ́rìí pé Ọlọ́run ọba kan ṣoṣo ni. A jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Ọlọ́run kó bá wa kí Ànábì, kó sì bá wa kí gbogbo àwọn ará ilé ẹ̀ láwọn ni tí wọ́n sin Ọlọ́run ọba pẹ̀lú ẹ̀. Gbogbo àwọn sàhábà rẹ̀ ní àtòkèdè wọn kí Ọlọ́run kó má fi wọ́n lẹ̀ lálùkìyámà. Àwa náà tí wá ń lọ ní ìgbàkígbà tí a bá kó láyé táà ní jẹ́ èèyàn mọ́, kọ́lọ́run kó má ṣe wá lọ́mọ náà. Ọlọ́run kó foríjì wa kó tó pa wá. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Èyí tí ó máa jẹ́ ìrántí lénìí fún gbogbo wa tí a wá sí Jímọ̀. Òun náà ni ọ̀rọ̀ nípa gbèsè. Gbèsè. Gbólóhùn kan nínú gbólóhùn tọ́lọ́run tó dá sáyé. Nǹkan kan láti máa rí lára ọmọ èèyàn tá fi mọ̀ pé ní gbèsè. Gbèsè. Ó lè wáyé níbi owó. Ó sì lè wáyé níbi gbólóhùn. Ó sì lè wáyé níbi ká fi ọwọ́ fi kanra wa. Àbí kí a ṣìṣe sí ìkíyà ara wa. Gbèsè lòun náà. Ṣùgbọ́n gbèsè níbi owó, ìyẹn ló gbajúmọ̀ lọ́dọ̀ wa ń bí. Àwọn èyí tí ó kù àkákún tó ní ohun tí ó lè so wá mọ́lẹ̀ láyé dálkìyámà, pàápàá jùlọ níwájú Ọlọ́run ọba. Tó bá rí ọmọ ìyá ẹ̀ kan nínú Islam tẹ́ ẹ jọ ń ṣe òǹfọ̀ǹfọ̀ ọ̀rọ̀ láàrin ara yín, ó wá bẹ̀rẹ̀ sí ní bu pé rí ẹ̀ ò pé lọ́ba borí aláya ẹ̀. Gbogbo lóhùn yẹn tó ń sọ pátá ń jẹ gbèsè. Àyàfi kó gbìyànjú kó san fún kó tó kó láyé pé dákun mi mà ní kò yááfì. Tí ò bá síbẹ̀, tó bá déwájú Ọlọ́run ọba ńkọ́, wọ́n tọ̀ wọ́n gbà lọ́dọ̀ ẹ̀. Kí ló fà á? Ọlá ń pé o fi ẹnu fi kan ọmọlúwàbí ẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́, ọmọ kékeré ó ṣe àṣìṣe sábà ń pé agbára ẹ̀ mu. Ọwá gba níkò àbí ó gba nípa. Gbèsè ló jẹ́ o. Tó bá dálkìyámà ó san. Àyàfi kó wá ìyọnu ọmọ náà padà. Kọ́mọ náà ní ìyáfì. Àbí bẹ́ẹ̀ kọ́, ọ̀rọ̀ wáyé láàrin wọn pẹ̀lú ọmọ ìyá ẹ̀ sọ̀rọ̀ síra yín. Ó wá rí pé òun láti fi ọkùnrin fi hàn. Ó wá ní kí àwọn ọlọ́pàá kí wọ́n wá gbé kọ́lọ̀ gbé tìmọ́lé ọkùnrin hàn. Bó ṣe gbé sí àtìmọ́lé yẹn, àtìmọ́lé dálkìyámà ó tọ́ sí wọn náà. Gbèsè. Ṣùgbọ́n bí tí a lọ jù náà ní gbèsè ti owó táwọn tọ̀hún yẹn asáré pèrò àsákíyèsí. Àwọn gbèsè ti tọ̀hún fi kúnlé ìbáyìí náà. Òun ló wáyé nínú súnnà ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nígbà àwọn èèyàn kan wà tí wọ́n ń pọ̀ ní al-muflis. Àwọn ẹni tó ṣe ká ní pé ńgbà tán bẹ láyé wọ́n gbààwẹ̀ dáadáa, wọ́n yọ zàká, gbólóhùn la ilaha illallah wọ́n wà lára wọn dáadáa. Wọ́n lọ hajj, wọ́n lọ umura lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n tó bá dálkìyámà ńkọ́, wọ́n jò bí táyà tí nǹkan tó ní. Wọ́n à ní rọ́nà gbà fi wọ Jánnà. Kí ni ohun tó fà á? Aláwọn tó ń ṣàbòsí fún láyé
tí wọ́n jẹ ní gbèsè tó bá dàlù kìyàmọ̀ nǹkan àwọn tó wọn mọ ayọ̀jú lẹ́yìn kọ̀ọ̀kan pé lágbájá ọmọ lágbájá ń jọ báyìí mo sọ pé rí mi ò pé mo fẹ́ gbà á lónìí yóò gbà kálukú mọ̀ wáyé mọ̀ gbà títí ẹ̀ wọ́n gbà títí wọn títí gbogbo iṣẹ́ ládàá tó ṣe yóò tàn àwọn onígbèsè ó tún mọ̀ wá táwọn onígbèsè bá ń wá ládàá ò bá sí nílẹ̀ mọ́ wọ́n máa wá bunú àwọn ìṣẹ́ àwọn onítọ̀hún wọ́n máa fi kó títí ẹ̀ ẹni tó jọ́ máa lè dínà tẹ́lẹ̀ ó di kíni ẹ ká ṣọ́ra wà láàrin ṣùgbọ́n gbèsè tító owó ń wáyé ó sì ní ìhà tí Islam tó kọ̀ sí àkọ́kọ́ náà ni pé láyé yìí a wà bákan náà Ọlọ́run ò kẹ́ wa bákan náà Ọlọ́run ṣàlàyé sínú al-Qur'an bí kìnnì ahum yaqsimuna rahmata rabbik Ọlọ́run nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya wa rafa'na ba'dahum fawqa ba'din darajat Ọlọ́run ní ìkẹ́ ní kọ̀ọ̀kan àti pè fún aláyé èèyàn kan yìí pín kẹ́ Ọlọ́run fún yẹn kan Ọlọ́run ní máa ń pín kẹ́ ìtọ́ ẹ̀ ní kékeré ní gbogbo ohun tọ́lọ́run kó kọ́mọ ẹ láyé sẹ́ kò sí yóò jẹ́ tiẹ̀ Ọlọ́run ní bẹ́ṣẹ̀ wá wà láyé náà rafa'na ba'dahum fawqa ba'din darajat àwọn ẹnìkan wà wọ́n mọ̀ gbìyàn kan lọ nípò náà kò sí èyí nìṣẹ́ ẹ̀dá gbọ́dọ̀ mọ̀ fi ń tọ́ka sí pé tó bá rọ́mọ yẹ́ ìkan tó ga jù ẹ lọ Ọlọ́run ló ṣe títí ẹ bẹ́ẹ̀ àwa rí ọmọ ìyá tó jù yàn lọ ìwọ tágbára ò wá sí lọ́dọ̀ ẹ ó wá yá owó lọ́dọ̀ ẹ pé lágbájá yá mi lówó ó wá yá lówó náà ó sì fásìkò torí owó yíyá ní Islam wọ́n ní tẹ́ bá ti lè yáwó lọ́dọ̀ ara yín Ọlọ́run ní ẹni àkọọ́lẹ̀ idha tadayantum bidaynin ila ajalin musamman faktubuhu aya tó fi gòjù ní al-Qur'an náà yà tó mọ̀ kàlẹ́ ẹ̀kan Suratul Baqara tẹ́ bá yáwó lọ́dọ̀ ara yín Islam ní kẹ́ ní àkọọ́lẹ̀ ń pé jọ́ báyìí lágbo báyìí mo yá nǹkan báyìí lágbájá kẹ́sì lónìí jẹ́ rí lọ́kùnrin méjì tí ẹ bá rọ́kùnrin méjì Islam ní kí ni kẹ́ wá ọkùnrin ọyọ̀ kan kẹ́sì wọ́n obìnrin méjì tó dúró lórí ọkùnrin ọyọ̀ kan níjọ́ tí ọ̀rọ̀ bá dàrú táwọn fi ajẹ́ni pé lóòótọ́ ni ó yá níye báyìí lágbo báyìí àwọn náà tó jẹ́rìí sí ẹni gbogbo kìíní báyìí ńkọ́ kò sí láyé mọ́ lónìí ó ti sọ òun ní máa wá ń ṣe okùnfà tó bá tó àsìkò tó fẹ́ wá gbowó ẹni tó yáwó lọ́dọ̀ yóò wá ní owó tí mo gbà lọ́dọ̀ ẹ̀kọ́ nìyẹn ìpòrọ̀ mọ́ mi ni o tí o sì máa ń pé òun ra ọjà tóun lè san fúnra tòun lálùkìyámọ̀ ẹni tó wá já sí pé èèyàn wá yáwó lọ́dọ̀ ẹ bẹ́ẹ̀ ó wá di pé ilẹ̀ wá fún mọ́nítọ̀ kò láǹfààní àti san padà mọ́ kí ni àti Islam kọ̀ sí àti wípé ládàwò ní Islam sọ kó wà fún onítọ̀ ẹni tí mo ní ó yáwó yìí ìsọ ẹni tí ó yáwó fi raṣọ fi lé òde ẹgbẹ́ o ìsìsọ ẹni tó yáwó fi lọ dá owó ìyàwó lé o àwọn kọ́ ni mo sọ Islam ò rí connect gbogbo ẹ̀ o nítorí pé lónìí gbogbo apátápátá àti padà sí kíni ọkọ mélòó lẹ́ni tẹ́lẹ̀ rí inna lillahi wa inna ilayhi raji'un obìnrin yìí lọ́kọ méjì ẹgbọ́n nínú tàn láyé rí wọ́n wà ní ọkọ ọ̀run ní dàmí láàmú ẹlòmíì lọ yáwó ni gbogbo òwò tí ń ṣe èrè tí ń jẹ láàrin ọ̀sẹ̀ kò ju àpò mẹ́ta lọ ó wá lọ òde ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan ó raṣọ ó tún dáwó sẹ́mìlì ó wá ní ọkọ ọ̀run dà wọ́n láàmú ọlọ́wọ́ kòtò kókó sínú ẹ̀kọ́ mọ̀ bọ́sálì kìí àmàdà a máa ń ṣe nǹkan bí ń pé nǹkan ti kọlọpọlọ wa ṣé owó ìyàwó ilé náà ṣé wọ́n sọ pé ń pé wà ní Al-Qur'an àbí hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́kejì mi ní lọ́wọ́ ṣé problem ni fọ́ sí èèyàn kan kọ́dà bá fẹ́ parí ẹ̀ má lòdì ìyàwó ilé náà tọ́bá ní kí ni tó fà mí ìlówó lọ́wọ́ tó dé àti sọ́ di wàhálà lónìí ìdààmú fún ọ̀pọ̀lọpọ̀ gbèsè Yorùbá kí ní náà bá òjò wa jẹ́ lọ́lọ́ yáwó fi ra bazin
ìràlẹ̀ ìsìwò lówó ńlá tó lówó kan ń bẹ̀rù àti gbé sọ́rùn yóò tọ́ fà yóò tọ́ kìrìyàn tán ẹ sì bẹ̀rù Ọlọ́run wọn náà fẹ́ sọ pé òun pẹ̀lú lágbájá àwọn ti wà ní ìvó kan náà ta ló ń rẹni jẹ́ ẹ̀yin tẹ́ wà lókè ẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ yẹ kán rẹ̀ ń ṣẹ́ àwọn amúra bíi ṣètọ́nù tọ́lọ́ha ka annahu ru'usu shayatin àṣà wá débi pé ohun tí ara náà ni ó ti jọ́rọ̀ fún rẹ̀ tẹ́lẹ̀ rí àtúnfi wá rán ìran ọ̀rọ̀ fi gbáyalẹ̀ yóò wá mú àṣẹ lásán fi ṣe apá ohun tó wọ̀ ó tó wà sẹ́ńtírì ń já sí pé ń kó nú ibùdó ẹ̀ṣẹ̀ bọ́ sínú ibùdó ẹ̀ṣẹ̀ yóò wá ní gbèsè dé fọ́lọ́run ṣé ìwọ ló fẹ́ràn rẹ̀ ní àbọ́lọ́run ló fẹ́ rẹ̀ Ọlọ́run ni mo ti pin ẹ̀ lè wà bákan náà tí àbá yọ pé ní ìkún láwùjọ àwọn àtàjẹ́ Yorùbá á mọ̀ lé ọ̀rọ̀ láyé ni àlérí mú tàbí bọ́sàlù kìí hàn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ èmi kà kún ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ nípa nǹkan tí ìsìláàmù sọ fáwọn tó jẹ gbèsè wọn torí ìsìláàmù ò ní kí n sọ bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n jẹ gbèsè tán mọ ohun tí wọ́n ń ṣe àwọn ni mò ń bá wí torí gbogbo ọjà tààtà láyé kó lájèrè lérí ẹ̀ ẹ̀hẹ́ o àwọn ọjà míì wà ó jẹ gbèsè bàbá ṣe bẹ́ẹ̀ tó bá jẹ gbèsè náà ìwọ tó jẹ gbèsè àtẹni tí a jẹ gbèsè sí kí ní Islam sọ nípa bíbá ara wa ṣe aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum fastaghfiruhu alhamdulillahi rabbil alamin wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna nabiyyana muhammadan abdullahi wa rasuluhu salawatullahi alayhi wa ala alihi wa sahbihi ajma'in ọpẹ́ ni fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí ajẹ́rìí pé Ọlọ́run ọba kan ṣoṣo ni ajẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ Ọlọ́run ọba ní kọ́lọ́n kó bá kí Ànábì Muhammad gbogbo ara lé àkíyèsí tó bá ṣe nǹkan láyé ṣe nǹkan ní òdiwọ̀n agbára tọ́lọ́run bá fún ọ fẹ́ ṣe ìyàwó ni ọ fẹ́ so igi ni agbára tọ́lọ́run bá fún ẹ ni kò fi ṣe ọ̀dọ̀ ti tèmi ìyẹn yíyáwó fi ṣe ìyàwó wọ́n sọ fún ẹ pé dandan kó ra bàzẹ́ kó tó so igi wọ́n sọ bẹ́ẹ̀ igi kí ni ẹ̀sìn wọ́n sì ní dandan kó lọ́wọ́ fi ra léèsì kán rí pé òun náà wà ara padà tó lè wọ́ lóde agbára tó bá ní kò fi ṣe èyí ni ọba lọ ya ohun darí láàmú ní sọ ní kò tìrí ẹ̀ bọ́lọ̀ ń bá ṣe kẹ́ni kọ̀ọ̀kan mọ́ ni kó fi ṣe ìpalẹ̀ náà nǹkan tó bá fẹ́ ṣe la yukallifullahu nafsan sa'aha ìwọ̀n tó lágbára jù ẹ̀mí wa lọ Ọlọ́run ò lábò wa ní ọ̀run ká má kọjá yìí wa wàláhì kọjá yìí lọ́dọ̀ Yorùbá ló sọ Yorùbá dìdàkudà àwa ni mo ń ṣiṣẹ́ mi ń jèrè ó ti jèrè wọ́n ló ń dèrè nu ẹnìkan wá bá mi jọ́ kínní àná ní usaz ọkọ̀ ọ̀run ń dàrún láàmú ọkọ̀ ọ̀run wọ́n gbé jẹ́lẹ̀ ìsìn mọ̀gàdí sọ mo ní wá má bínú èyí ló fi ń ṣòwò ó sọ owó náà èmi ló máa ń lọ jà ní ọ̀sẹ̀ ó sọ èyí ló ń jẹ ó sọ yìí náà mo ní àjọ pàdé lóde nínú ọ̀sẹ̀ ó tó ẹ̀mẹ̀ta ǹjẹ́ mo dáwó ó ní mi ìdáwó mo ní mi lè dà èló ni wọ́n dá 15 mil èrè ló jẹ́ oníye báyìí àwọn mẹ́rin náà gbà ọjọ́ 20 mil kò jẹ́ 7 mil láàrin ọ̀sẹ̀ mo ní ọkọ̀ ọ̀run dídẹ̀ láàmú òun ni ẹ lọ́yẹ̀jú ẹ̀ lé láti jẹ́ náà dòní kò dánwò mọ́ Ọlọ́run ti wá kẹ́wù náà nìsí kí náà lé káàkiri jẹ́ kán bú ẹ ń pé kí ni kì í dáwó òde kò ní pòblẹ́mù wọ́n parí ẹ̀ síbẹ̀ fún ṣọ́ra tó bá wá dín pé yẹn wá jẹ gbèsè láyé gbèsè tó jẹ náà ìsìláàmù ń fẹ́ wí pé ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn lákọọ́lẹ̀ ẹ̀kọ́ lẹ́ni tí gbèsè wà láàrin ẹ̀yin méjèèjì ẹni tó yáwó lọ́dọ̀ ẹ̀ lákọọ́lẹ̀ ẹ̀dá ó ṣe pàtàkì ẹ̀kọ́ sílẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn ní ìkíyà ni tí ó fẹ́ yáwó fún yà àti níta fẹ́ yá owó fún òun tó ń wá yáwó wá blọkì lọ́nà di ma Ọlọ́run ò ní kó jèrè gbàgbé
báwo lè ká ṣe Islam ní wa in kana zu usrati fanadhiratun ila maysara wọ́n ní wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun ọlọ́run ní ẹni tó yáwó lọ́dọ̀ yín tí gbà wá fún mọ́ ó ta sọ́tún kòjó òsì kòjó kọ́dà ńgbà tó yáwó lọ́dọ̀ ẹ̀bùṣiṣẹ́ ó ta àwọn nǹkan ní ẹ̀ lọ́pọ̀lọpọ̀ kó fi dìde ọlọ́run ní irọ́ jókòó náà kí ló yẹ kí wọ́n tán yáwó lọ́dọ̀ kó ṣe ọlọ́run ní fanadhiratun ila maysara Kùránì sọ pé kó lọ́wọ́ onítọ̀hún lára kó wòye fún kó ṣàmójúkúrò fún títí kí ìgbà náà kó fi rọ̀ fún padà kó fi láǹfààní àti sanwó ẹ̀kọ́ Islam tàlẹ́ntì sọ̀rọ̀ ọlọ́run ní sọ̀rọ̀ tàlẹ́ ń sọ̀rọ̀ fún ìwọ ọlọ́run lágbára jù ẹ lọ ọlọ́run lówó jù ẹ lọ kò sí ohun tí ọlọ́run ò lè ṣe ìwọ ò náwó oníṣẹ́ngì ni o ọlọ́run tó ẹ ní nǹkan òní ó ní ohun tí wọ́n lè ṣe tó o bá sọ pé o fẹ́ jẹ́ ohun tí wọ́n jẹ́lé rí ẹni tó yáwó fún bọ́lọ́run bá sọ pé òun náà fẹ́ jẹ́ ohun tí òun náà jẹ́lé ti tiwọ́ náà nǹkan bàjẹ́ lọ́tọ̀ méjì ni ọlọ́run náà tó lè ṣe nǹkan náà ni wọ́n padà sọ̀rọ̀ fún bí ní fanadhiratun ila maysara irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ lọ lára ẹ fojú àánú fi wò ó títí kí ìrọ̀ dẹ̀dẹ̀ kó fi bá ìgbésí ayé ẹ wá wo lónìí gbèsè ó sọ ẹlòmíì dèrò àlùkìyámà lọ́dún jẹ gbèsè tán bí ẹni tó jẹ gbèsè tó bá gèjà pè báyìí tó rí àpẹẹlẹ báyìí yóò ní ọkùnrin tó pè mí báyìí nísì kí ló fẹ́ sọ nìyí alájà mọ́ ní kí n sálámọ̀ sí náà ní ọ̀lẹ́ alhamdulillah òun pé ó ti kọ́kọ́ rí àpẹẹlẹ náà sẹ́ tàn sí ó ṣe kí ni yóò mọ̀ntí ó lè mọ̀ntí kó mọ́ sọ padà rẹ̀ títọ́ka sí fóun náà kò wà irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ kí ni ẹ máa ń ṣe ń pè yín torí gbèsè o ẹ fara yín balẹ̀ o ìgbàkígbà tẹ ẹ bá rí ni kí ló ṣe fún ọ wáyé ìrọ̀rùn sínú ìgbésí ayé fi máa ṣiṣẹ́ ní ìrọ̀rùn kó balẹ̀ gbẹ̀rẹ̀ lọ́wọ́ lérí pé ẹ rí kíní lọ́la á pàdé níwájú ìjọba tó sì mérí tàbí tó wà tó aláàánú ara wa o pápá gbé làwa Yorùbá náà gbé fún convocation wọ́n gbà fún un ìsà jẹun lépọ̀ láwọn ọmọ ẹ̀ kó jẹ́ ìpẹ́ ní kọ́dọ̀ wá fẹ́ parí ẹ̀ wallahi ohun tó yẹ ní pé kíni alájà mọ́ ní kí wọ́n wòye ìrẹsì ní ìgbàdo ní ẹ má sì kí wọ́n jẹ́ kí wọ́n ní rọrùn àwọn ọjà wọlé tó rí pé ẹ tó lè tà tó rọrùn fún yín ọdẹ wá gbélé ìbá ìfikùn ẹ máa ṣe náà bóyá Ọlọ́run lè ṣí náà gbà mí bó ṣe ń ṣe ní ìrọ̀rùn yẹsẹ́ bẹ́ẹ̀ náà lọ́ba tó pẹ́ láṣẹ ní kò ṣe ó mọ̀ ṣe ìrọ̀rùn fún ọ̀nà tàbí àwọn òfin ìjọ tó bá kú kò ní gbàgbé ẹ̀ àmọ́ ó gbé tọ̀hún wá líle náà wá kò ní lórí ilẹ̀ tó mọ́ báwọn náà là ó mọ́ níbo ló wọ pẹ̀lú àwọn ọmọ onítọ̀hún pẹ̀lú àwọn ọmọ ó ti pàdé ẹ̀ mọ́ oníláárí o wàláhì àmọ̀lá lè dọ̀la kó yíwọ́ o ìhun tá a bá ṣe kalẹ̀ kò sí àpàdàgbà kò sí. ìjọlọ́run ní fanadhiratun ila maysara ẹ wáyé ìrọ̀rùn fún tọ̀hún fi dàsìkò tí ara ó rọ̀ ọ́ tí ó fi san owó náà ní ìrọ̀rùn tí ò ní rí ìnira kan ọlọ́run wa parí ẹ̀ ó ní wa an tasaddaqu khayrun lakum kẹ wá sọ ń pé lábájá ọmọ lábájá ó sì ń tọ́yà sókè ọ̀dà owó náà mi ń gbà mọ́ mo yọ̀ǹda fún ẹ gbélé ìfikùn tó bá fi lọ ṣe bẹ́ẹ̀ yóò ṣe pè fún ẹ àdúrà ló fẹ́ ṣe àmọ́ yóò ṣe pè yóò di ọpọlọ ẹ ìyẹn báyìí kú láyé bọ́ bá kò fún bẹ́ẹ̀ òwò ṣe ń kó dáwó nù ní orí owó bọ̀lẹ̀ ni o ìjọ tí owó náà yọ jáde yọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n àyè gbọ́ yé bẹ́ẹ̀ ẹlòmíín torí sẹ́tàn wí sàn ó rán yàn lọ sẹ́wọ̀n nígbàdàn wà gbọ́. òun náà ti mọ̀ ń pé wọn kì í ṣe tẹranko ìyẹn náà ni ó gbé bẹ̀ àyíbáwò ẹni tó sì lu ẹ̀wọ̀n tó bá wọ náà yóò jáde wọ́n sọ àkàyè mọ́yí àwọn olùmọ̀ tẹ́ ń pé ẹ̀wọ̀n náà wà náà fi kọ́ tíra kọ́ wá tó wá gbéyàn sẹ́wọ̀n ń gbà mí ọlọ́run fi mọ́ ṣìkẹ́ fẹ́ lómi pé wà ń bẹ̀ tó bá jáde ọlọ́run ló mọ̀ tó fẹ́ ṣe ẹ̀ o àmọ́ ọ̀rọ̀ tó gbé sọ síbẹ̀ máa retí tọ́lọ́run bàbá ìjọlọ́run ni wa an tasaddaqu khayrun lakum ọlọ́run ni in kuntum ta'lamun ọlọ́run tó bá fi ṣe sàárà fún tọ̀hún òun gangan lórí tẹ́ bá mọ̀ ń pòórè gbogbo yẹn kọ́ ló mọ̀ ń pòórè
ìhun tó fà á ní wàhálà mọ́ pọ̀ níbi gbowó mi náà ni kò sí ló lè gbá ó gbowó ẹ̀ náà wọ́n lólówó ni ọlọ́run ló lówó ọlọ́run ló kó o fún ẹ ìgbàkígbà ọlọ́run lè gbà bákan náà nǹkan owó náà à ń kójọ náà ni a lè pọ̀ sí lọ sálùkìyà a bá ń lọ kíláàsì àtàwọ̀ rẹ̀ báyìí owó náà di tàwọn ẹ̀rọ bíi kí ni wàhálà ẹ̀ ń gbé owó mi tó kígbe ẹ̀sìn mi ọ̀rọ̀ ọlọ́run mi afáwa Abu Hurairah radiyallahu anhu ọ̀rọ̀ tá a fẹ́ gbà yìí ó gbà wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní kana rajulun yudayinu an-nas ọ̀nàmọdékùnrin kan wà ìgbésí ayé tí ẹ̀ wọ́n yáwó fáwọn èèyàn kì í ṣe owó èlé tó sọ wá dàkúdà lẹ́nìí tẹ́lẹ̀mí owó èlé yóò máa kójọ fún kẹjú mélòó kan yá ọlọ́run da ògbẹ́nu sínú atẹ́gùn ọlọ́run ti parí owó èlé olè lárúbá kàkà ní orí ibú ló ṣe kẹ́yìn tó yá 100,000 fi hàn wá ní yóò san 150,000 gbàgbẹ́ kó wá ó ti pa ìwà gba 5 mílíọ̀n bọ́ra mi lọ fi ṣiṣẹ́ ó kú kí ni 5 mílíọ̀n wà òun náà lè má rí kójú mọ́ òsì gbélé kalẹ̀ yóò àṣẹ sí ilé ẹ̀ kódà ẹlòmí ṣe débi pé tó bá gbé owó náà fún ẹ bẹ́ẹ̀ sí tó sà sí ẹ sí ilé mi kí má ro owó náà san ilé kó lè bá fi dìtì ẹ̀ ẹ̀rí ń pa mí owó ìjìtẹ nìkan ọlọ́run ló lò ó àgbègbè sílẹ̀ àgbè lọ àgbè wá tẹ́lẹ̀ rí náà àwọn ọba aláyé wọ́n ti wá ṣàgùn sí rí ẹ̀ wọ́n ti gbọ̀nà tí nǹkan burúkú ló ṣe tẹ́lẹ̀ wọ́n ti wá ṣàgùn sí rí ẹ̀ wọ́n ti wá fi ọlọ́run wá sọlẹ̀ dìtì ẹ̀ lásán bẹ̀rù ọlọ́run ọba o ìjà eléyìí ó jẹ́ nìkan tí máa ń yá owó fún àwọn èèyàn tó bá yáwó fọ́wọ́ èèyàn ó bá gbé àwọn mẹ́rìndé ń pé kí ọmọ lọ gba owó ìmọ̀ ń sọ ní gbónúwọ̀n ẹ̀bí kí ni idha ra'aytum mu'siran fatajawaz anhu la'alla Allah yatajawaz anna wọ́n tẹ bá rí ẹnìkan nínú àwọn ẹ̀tí mo ní kẹlẹ́ gbowó lọ́dọ̀ wọn tó bá lè fún ẹ má dàá láàmú ẹ fílẹ̀ o ẹ má dàá láàmú tó bá ní àkótí ìdọ́gba ẹ sáfilẹ̀ kẹ máa lọ bẹ́ẹ̀ ṣe ṣàmójúkúrò fún yẹn ó súnmọ́ kí ọlọ́run ọba gan kó ṣàmójúkúrò fún wa náà ànábì wa ní ijọ́ tí ẹni tí ń ṣe nǹkan ijọ́ tí ó kú ọlọ́run yá ìjẹ́ náà bí kí gbogbo ẹ̀ṣẹ̀ àrímọ́ àwọn àjẹ́ náà èrè ẹ̀ ní ẹ̀hùn àmọ́ mi ń gbà náà ni kò sí ọ̀nà tó lè gbà ọmọ retí tó lé ní ẹni tó lé jù ẹ́ lọ ló dá ẹ o gbàgbé ni o mọ̀ pé o jẹ́ nǹkan kan kí ọlọ́run ọba àlèkè ọlá kó dákun kó ṣe wá ní ẹrú sí ọlọ́run tòótọ́ kó ṣe wá lẹ́rú sí ọlọ́run ọba tẹ́mi ẹ̀ ò rọ̀ kó ṣe wá lẹ́rú sí ọlọ́run ọba tó fẹ́ràn ọlọ́run ọba ju ayé lọ nítorí pé tó bá fẹ́ràn ayé ju ọlọ́run lọ kí ní òṣòro fún ẹ láti ṣe ṣùgbọ́n tó bá fẹ́ràn ọlọ́run ju ayé lọ ọmọ ń pọ́ ọlọ́run lọ fẹ́ lọ pàdé òun fi ayé lẹ̀ òun lọ bẹ̀rẹ̀ kí a padà sí kí ọlọ́run ọba rẹ̀ kí ọlá kó dó tẹnu kankan wa máa bẹ ọlọ́run ọba láàánú jùlọ ọlọ́run alágbára kan àrùn tó wà ńlẹ̀ yìí àìsàn tó wà ńlẹ̀ yìí ọlọ́run dákun wa kákó nílẹ̀ ọ̀rọ̀ àìsàn náà kò yéèyàn kan mọ́ àmì ìta fẹ́ mú irọ́ ń wá òótọ́ ń wá kíkí ní ẹ̀ bá ti lè wá sẹ́ gbogbo nǹkan máa ń dàrú mẹ́rin lọ́wọ́ onímọ̀gbù tó gbèsè ayé ẹ̀ kó tó kú kọ́ ó ti gbé kòrà kó tó sí ti gbé kòrà gbogbo ẹ̀ dàrú information jákújákú ọlọ́run dákun gbogbo ẹ̀ wà clear sí ẹ̀ ọlọ́run dákun bá tàmọ́lẹ̀ sínú ọlọ́run jẹ́ ká rí bí kìíní náà ṣe lọ ọlọ́run máa ń fi eléyìí báyìí fi pààyè rẹ ọlọ́run nítorí pé ẹlòmíì tán sọ pé kòrà ní dẹ́láàmù jẹ́ràn lòun náà ẹ̀mí ẹ̀ ti bọ́ láre kò tí tẹ́mi bá ti bọ́ láre èèyàn kalẹ̀ tẹ́mi tó bọ́ ó ti tàn tòyí máa ń pè ẹ́ sọ́pá òtún ṣe kíni òtún sí máa ẹlòmí pàálù ipò òun ní kí lásán yóò máa wo bí kí nàbí kò náà òun fẹ́ lọ lè lòtó tó ó bá lè lòtó gan kò mọ́ òun fẹ́ lọ bá pàdé ọlọ́run ó dá ọ̀rọ̀ sí wa àwọn wà clear sí ẹ ọlọ́run dákun bá kásẹ̀ kó lẹ́lẹ̀ kòrónà náà kò jẹ́ ká lè sin lọ́hùn bó ti yẹ ká sin lọ́hùn mọ́ ẹ wà tó tán ti blọkí mọ́kà àtàwọn ọlọ́mọ́kà wọn ó wá di pé nẹ́sípàsì pẹpẹtẹ ìlú tọ́lọ́run tó sọ àlùbáríkà tó péye síbẹ̀ ó wá di pé nẹ́sípàsì láfùmọ́ kírun tẹ́lẹ̀ rí àti wà pápá fi ń kírun tẹ́lẹ̀ rí ṣètò nídọ́gbọ́n bò wá láàrin sí àwọn afún láyé nísìn wọ́n ti zigzag láàrin wọn. ọlọ́run dákun alágbára kan tó wáyé ń pé bẹ́ẹ̀ náà nìwọ́n lọ́wọ́ sí wa ọlọ́run dákun ẹ̀ṣẹ̀ wá sì fún ọlọ́run kò forí jẹ nìkan kan wa ọlọ́run bá wa tún lu wa ṣe ọba tó wà ń bẹ̀ tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọlọ́run dákun máa kọ́ máa ṣe èyí tó ṣe tó dá ọ̀rọ̀ àṣẹlẹ̀sàn tó yẹ èyí tó ṣe tó kù díẹ̀ káàtó ọlọ́run kó bá wa kọ́ máa ṣe wala hawla wala quwwata illa billah wọn bẹ náà fún gbogbo ẹni tígbà náà ti rọrùn fún ọlọ́run má jẹ́ ó lè fún láyéláyé àwọn ẹni tí ń lè fún lọ́wọ́lọ́wọ́ ọlọ́run
هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ قصص لا تكشف إلا بكتابك حين ترى الله. ما أحراك بهذا أن يكبر